ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Naam, lórí ọ̀rọ̀ tí mo sọ ní àná, fídíò tí mo drop lánàá lórí ọ̀rọ̀ àwọn aláyanjúràn nínú àwọn àlùfáà nílẹ̀ Yorùbá tí wọ́n ń ṣàyanjúràn sí ohun tí ó kàn wọ́n, máa bú ẹ̀sìn ẹlẹ́sìn, máa bú nǹkan táwọn kan nígbàgbọ́ nínú ẹ̀. Léyìí tó yá sí wípé Ọlọ́run bá kí wa ń lọ nípa ẹ̀, ẹ má bú ẹ̀sìn ẹlẹ́sìn, ẹ má bú nǹkan táwọn kan náà nígbàgbọ́ lé lórí. Kó má já sí wípé wọ́n ó padà máa bú Ọlọ́run táwa náà ń pè ní ṣe Ọlọ́run bá Allah, tí wọ́n sì máa padà máa bú ànábì wa táwa náà rí pé ẹni tó wà highly respected nínú ẹ̀sìn wa tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkìlọ̀ Ọlọ́run nìyẹn. So mo wá ṣe fídíò yẹn lánàá, mo ṣe fídíò yẹn, àwọn tó ní làákàyè nínú fídíò yẹn wọ́n ti gbọ́ mi yé, ṣùgbọ́n mo rí wípé àwọn kan wọ́n bọ́ sọ́ndà comment section, wọ́n ń ṣe wọ́nranwọ̀nran, oríṣiríṣi orúkọ ló ń pè mí, though no more expect bẹ́ẹ̀, torí wípé àsìkò tá à ń lò lọ yìí nínú láàrin àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá lẹ́ni, amúgbó tòun tí agbèrò ló pọ̀ láàrin wa. So àwọn àfáà yẹn táwọn ṣẹ́yàn jóná kiri yẹn ọ́ndà agbèrò làwọn wà. So àwọn ọmọ tó bá ń tẹ̀lé wọn yẹn, àwọn gangan ni ọ̀gá amúgbó. So mo kàn máa rọ ìjọba Nàìjíríà kódà nǹkan jọ torí t'Ọlọ́run, fídíò yìí. Wàhálà ẹ máa wá president tó ya ìwé gbogbo àgbáyé, Ibrahim Traore number 1. Ẹ wo ìfojú àwọn ará bí ìgbòlẹ̀. Kó tẹ̀ wá pọ̀ Nàìjíríà. Àwọn dìde hàn. Ìwé náà fẹ́ wo ìwé lóòótọ́, wàhálà ẹ̀ ó ya ìwé. Kasongo Mombari Nanga Kasongo Mbona Songa Libara. Oh yeah. It is a pity for you. Kasongo Mbona wewo. Ẹ ṣe di fídíò yẹn. Now fídíò yẹn bẹ́ ṣe rí yẹn, mo fẹ́ kí àwọn ìjọba wa náà kó máa mú àwọn amúgbó agbèrò ara wa mùsùlùmí kó máa ṣe wọ́n báyìí náà. Orí àwọn tó kù máa set, àwọn tó kù máa ná láfíà. Ẹ ti gẹ́tọ̀ ọ̀rọ̀ yẹn, àwọn tó kù máa gbọ́n, wọ́n máa wò pé ìyà lélẹ́yìí. Torí àwa mùsùlùmí abẹ̀rù fìtínà, abẹ̀rù ìyà gan, ẹni wá kó máa mú gbelegbelegbele abẹ̀rù ìyà. Kọ́lọ́ kó ṣàánú wa. So fídíò tí mo ṣe lánàá ti jẹ́ kí n mọ̀ wípé amúgbó pọ̀ láàrin àwa mùsùlùmí àtàwọn agbèrò ṣó ti yé sìn, kọ́lọ̀ kó ṣàánú wa. Anyways, káwọn yẹn máa sunkún wọn lọ́dà comment section. Now sister mi Wasila, ọ̀rọ̀ kan yìí, married woman ní ọmọ tó ní ìyá tó ní bàbá, táwọn òbí yóò sì jèrè yín ní agbára Ọlọ́run. Àwọn tèmi náà jèrè tèmi náà, èmi náà sì jèrè àwọn tèmi náà bí. Sister, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run, ìgbésí ayé yìí ẹ̀yin lẹ ní o. Ẹ má jẹ́ kí ẹnìkan máa fi ìgbésí ayé create content o. Ẹ má jẹ́ kí àwọn ẹnìkan kó máa fi ìgbésí ayé create content o. Content creators ni gbogbo àwọn tó ń pariwo yẹn o. Content creators ni wọ́n o. Màá fi ń lọ́wọ́ àpẹẹrẹ kan. Tó bá yẹ pé iná wà relevant tẹ́lẹ̀ máa ń follow ohun tó ń ṣe lórí social media, ẹ máa mọ brother kan tó ń pè ní Muyideen Agbala Gabriel. Muyideen Agbala Gabriel, ẹ máa mọ̀. Agbala Gabriel rí Muyideen lásìkò ìgbà tí Muyideen ò jẹ́ kankan, tí Muyideen wà ní hòhò, tí Muyideen ò ṣe é rí mọ́ èèyàn. Lè ṣe àti pé àwọn fámìlì ẹ̀ gan wọn ò ní fẹ́ pé lápèmọ́ra ara wọn. Àsìkò gba ẹni Agbala Gabriel rí inú ọjà. Mo fọ́dọ̀ fídíò yẹn time yẹn. Agbala Gabriel wá mú Muyideen, wọ́n mú lọ́lé. Lásìkò tó yẹ ti pé àwa mùsùlùmí náà ń rí o, a rí fídíò yẹn time yẹn o, nígbà tí Agbala Gabriel mú Muyideen. Kò sẹ́nìkan nínú àwọn àfáà yìí tó jáde wípé
Muyideen Àgbàlá Gabriel òfin Muyideen ẹ sílẹ̀ o bàbá wa ṣe ní ti fún wọn fẹ́ tọ́jú nǹkan wá fún ọ̀dà wa tó ní pé Muyideen lórúkọ yìí jẹ́ wọn kò sẹ́ni tó ṣe wọn oníkálukú ó farabalẹ̀ wọn wòran wọn ò sàn fọ́kàn. Àgbàlá Gabriel wá ṣe dáadáa lọ́dọ̀kun òjọ̀kan fún Muyideen wọ́n kọ́lé fún wọ́n ṣe oríṣiríṣi fún ní nǹkan mèremère Muyideen ṣàdúrà ó ń yí ńlẹ̀ ó ń ṣe oríṣiríṣi ṣe mọ̀ ok mi fẹ́ lọ sínú ọ̀rọ̀ tí wọ́n yẹn ọ̀rọ̀ méjì lọ deeply jù now ohun tí fẹ́ yọ̀ ló ń bẹ́ẹ̀ tó máa jẹ́ noctor point mi níbẹ̀ ni wípé àwọn tó wá ń bá yín yìí àwọn tí wọ́n ń sọ pé wọ́n ń gbèjà yín yìí àwọn yìí náà ni wọ́n lọ sọ pé wọ́n ń gbèjà Muyideen lásìkò ògbà yẹn ẹ gbọ́ mi automatically ọ̀rọ̀ wọn dàárín Muyideen Àgbàlá Gabriel àti pásítọ̀ yẹn ọ̀rọ̀ wọn dà ọ́fíìsì sáyé dàárín wọn rú wọ́n lọ hijack Muyideen kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo bó ṣe ń pariwo fẹ́ yìí lè ní yìí náà náà ṣe ń pariwo fún Muyideen nígbà yẹn àfìgbà tí wọ́n dá Muyideen padà sí square zero ṣé mo pé tí yẹn bá ti wà lọ́wọ́ òkè tí wọ́n ti pé ó ti ń lọ síwájú tẹ̀lé tó ń lọ síwájú tẹ̀lé tó yẹ pé wọ́n kọ́ wá débà tó fi wá jábọ́ lẹ́ẹ̀kan àbí tí yẹn kọ́ wá ṣe wá ní ó padà sí square one wọ́n dá Muyideen padà sí square one ni o wọ́n dá padà sí square zero àwọn yìí náà ni o àwọn tó náà ń pariwo fún yìí ni o mo ṣe ti fẹ́ sọ fún yín bẹ́ẹ̀ ti fẹ́ sọ fún yín ní kúkúrú èdè bẹ́ẹ̀ ni wípé wọn ò ní àǹfààní kan tẹ́ fẹ́ ṣe fún yín bí wọ́n kọ́ fi yín create content kọ́ fi yín wá traffic lọ wọ́n yìí ti fi yín wá ṣẹlẹ̀ tó nífẹ̀ẹ́ yín òun lọ́kọ yín ṣẹlẹ̀ tó nífẹ̀ẹ́ yín òun ni ìyá yín ṣẹlẹ̀ tó nífẹ̀ẹ́ yín òun làwọn tó ń gbà yín nímọ̀ràn bírú tiwa bírú àwa báyìí tá à ń gbà yín nímọ̀ràn ẹ má jẹ́ kọ́kọ́ yín kọ̀kúkọ̀ débi tẹ́ wíkúwì tí ó di ọ̀ràn sí yín lọ́rùn ẹ má jẹ́ kọ́kọ́ yín kọ̀kúkọ̀ débi tí ẹ wíkúwì tí ó di wàhálà sí yín lọ́rùn ṣẹ́rí ohun tẹ́ ṣe ẹ jẹ̀bi wọn o tó bá ti pé lórí ohun tá lórí Facebook o láwọn oníṣẹ́ ṣe yẹn o kò jẹ́ kẹ́yìn náà ṣe fídíò torí pé wọ́n ti kéde sista ṣẹ́bínú so torí pé wọ́n ti kéde bí èèyàn bá délùú afọ́jú máa ń ṣe bí afọ́jú ni kò jẹ́ kẹ́yìn náà ṣe fídíò yẹn ẹ̀yin lè gbéra ẹ̀ sípò furasí ògbọ́n tó bá yìí ti gbéra ẹ̀ sípò furasí ohun táyé bá sọ nípa ẹ̀ kó má fi bínú ni so mọ́mì yín ọkọ yìí wọ́n ti wá ṣègbésẹ̀ ọ̀rọ̀ yẹn ti lọ ó ti lọ ní ẹ kó lọ ohun tó náà wọn ni wọ́n máa ṣẹlẹ̀ nìyẹn sí i nínú ọdún yìí ẹ gbà fọlọ́hùn bẹ́ẹ̀ ẹ má yẹ káwọn ẹnìkan kọ́ máa kógbó sí yín lápò ṣó ti yé yín ẹ má yẹ káwọn ẹnìkan máa kọ́ yín ní kọ̀kúkọ̀ kẹ máa lérò bí akọ́fẹ́ ṣe yín lóore ẹ lọ wo Muyideen dà Àgbàlá Gabriel ò ṣubú ó sì ń exist lọ ẹ má jẹ́ kí wọ́n bọ́ ṣe fi ìgbésí ayé Muyideen ta káìtì tí wọ́n fi ìgbésí ayé ẹ̀ta tó fi ṣe content ẹ má jẹ́ kí ti yín rí bẹ́ẹ̀ omi ìgbàdúrà bẹ́ẹ̀ fún yín o Ọlọ́run sọ́dà níyàn mi sí yín àwọn tó wá ń bá yín yìí tọ́nà wọn já fún yín lọ́nà wọn já fún Muyideen lásìkò yẹn o kí ló padà gbẹ̀yìn wọn àti Muyideen bó ṣe wà yẹn wọ́n máa ń fi èèyàn wá tráfíkì ni o ọmọ tó bá ń sọ lọ́wọ́ báyìí ọmọ tó ń sọ lọ́wọ́ ibẹ̀ wọn láwọn ṣe interview fún wọn fi boost ara tó bá yìí ṣe díẹ̀ sẹ́kọ́ de pọ́n pa yín tí mi ìṣanwọ́ bọ́jú máa ń ṣe nìyẹn o ó máa yé àwọn tó ní làákàyè bíi tì yín náà mọ̀ pé èèyàn ní làákàyè tó máa yé ju ṣe sọ̀rọ̀ èèyàn àkọ́kọ́ ṣe dá àwọn tó ń lọ́wọ́ ń jà fún yìí wọ́n ń pè ìyàwó àkàn ní alájà kàfílẹ̀ àkàwé làkọ́lẹ́ àmì ṣẹ̀dá fún ìyá náà àwọn ẹlẹ́hà kan ni wọ́n lọ sunkún lọ bá alájà wáyé de ìrànlọ́wọ́ fáwọn obìnrin yẹn dáwọn ẹlẹ́hà náà àwọn yìí náà lọ kọ́ ìyàn àwọn ẹlẹ́hà yẹn sálàjà àwọn yìí náà lọ dìde against sálàjà yẹn bọ́ ṣe máa ń ṣe nìyẹn o wọn ò ní nǹkan ṣe àwọn tó máa ṣe nǹkan wọn sì ń jẹ́ ọ ṣe adẹ́tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní wọn ò lè fún wàhálà ṣùgbọ́n wọ́n lè dá wàhálà nù bọ́ ṣe máa ń ṣe nìyẹn so èèyàn kì í fi àbòsí jáfọ́ lọ́hùn èèyàn kì í fi ọ̀nà àbòsí ọ̀nà èrú kì í fi jáfọ́ lọ́hùn ọlọ́run ọba òsì lẹ́yìn lábòsí o ìyẹn jẹ́ abala bẹ̀yẹn lẹ́yìn bẹ́ẹ̀ ẹ̀yin àfà tẹ̀yìn jáde tẹ̀yìn ṣe interview kiri tẹ̀yìn pariwo tẹ̀yìn bú eégún eléégún àwọn kan táwọn kan ní bìlífù lórí ẹ̀ tẹ̀yìn bú iṣẹ́ ọlọ́run kọ́lẹ̀ ń jẹ́ kó mọ̀ nú ọkàn yín bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ọlọ́run ọ̀nà yín àbíṣe lè mẹ́rìí wá
torí ẹ̀rí kò sẹ́ẹ̀dì kò sọ̀rọ̀ ṣẹlẹ̀ mẹ́rin wá fún wa tó ní wípé ẹ lè máa bú òòṣà olóòṣà nǹkan táwọn kan nígbàgbọ́ ní ọ̀kẹ́ máa bú ṣùgbọ́n èmi lè fún yín lẹ́rìí inú àlùkùránì tó lọ sọ wípé ẹ gbọ́dọ̀ bú nǹkan táwọn yẹn lẹ́ni táwọn kan ń ṣe èmi lè fún yín lẹ́rìí inú àlùkùránì ẹ ń bójú ìsìláàmù jẹ ń bójú ara yín jẹ ni ẹ lọ ń bá Ajáwàsílà ẹ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ bá lọ ṣe jẹ́ wàá lókè nìkan ṣe kí bá wàá lókè nìkan ṣe ǹjẹ́ ẹ béèrè lọ́wọ́ àwọn tọrọ ọ̀kan táwọn ojú àwọn olóòṣà yẹn náà àbí déédéé yóò dé bẹ́ẹ̀ ni ṣókò yẹ kẹ́ bí àwọn olóòṣà yẹn náà kí ló ń tábí àwọn olóòṣà yẹn náà kí ló ṣẹlẹ̀ láàrin yín tó bá yẹ kẹ́ ṣe déédéé lóòótọ́ tó bá yẹ pé lóòótọ́ ń déédéé èèyàn ní ṣókò yẹ kẹ́ lẹ́ bí àwọn olóòṣà yẹn náà lè dè pé wá bí ọmọ yìí sọ báyìí fún wa kí ló ṣẹlẹ̀ ǹjẹ́ lọ bí wọ́n ẹ lọ bí wọ́n déédéé yẹn tẹ́ ṣe yẹn lèmi yóò fi ní báàkì yín tó ní pé alábòsí ni ọlọ́run ò sì fábòsí ọlọ́run ní inni haramtu zulma ala nafsi waja'altuhu bainakum muharraman bọ́dọ̀ yìí sọ ni fala tazalamu ẹ má ṣàbòsí mọ́. ẹ̀yin agbọ̀rọ̀dù aláyanjú ràn nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ bọ́ síbi ta ló pa Deborah àwọn wo ló pa Deborah ṣé àwọn kírísítẹ́nì ni àbí àwọn oníṣẹ̀ṣe àwọn wo ló pa torí kí ni wọ́n fi pa Deborah ẹ dáhùn béèrè yẹn torí ọ̀pọ̀lọpọ̀ yín arítẹnimọ̀ wí ni yín tó ń da àpá àdìbò tiẹ̀ mọ́lẹ̀ ẹ̀rí ti yín rán àyanjúrán ẹ̀sìn lẹ́ ń ṣe kiri ẹ̀sìn yóò ká yín lára gbogbo ohun tó lọ́wọ́n bá ní kẹ́ má ṣe lẹ́ ń ṣe nínú ẹ̀sìn ọlọ́run ní ẹ má bu ẹ̀sìn ẹlẹ́sìn ẹ má tójú bọ ẹ̀sìn ẹlẹ́sìn ẹ fẹ́ ẹ̀sìn wọn lè kó máa jẹ́ tiwọn kí tiyín máa jẹ́ tiyín náà ṣùgbọ́n àyanjúrán kò jẹ́ gbádùn àti ìwà ìpáǹlẹ̀ ohun ti jàǹdùkú tó wà lára yín kò jẹ́ kẹ́ nísinmi àwọn wo ni wọ́n pa Deborah torí arábìnrin tí wọ́n ní ó lọ ya fídíò lóòlù eégún kan tí wọ́n kéde ẹ̀ wípé yóò jáde nílùú Ìbàdàn eégún yìí jáde fún ọjọ́ mẹ́ta gẹ́gẹ́ bí ìkéde ṣe wá láti ọ̀dọ̀ bàbá wa Olúbàdàn ti ìlú Ìbàdàn kábíyèsí o kọ́lọ́mbà alọ́rẹ̀ mi ọba o so wọ́n ní eégún náà jáde fún ọjọ́ mẹ́ta yóò máa jáde ní aago 4 títí di alẹ́ títí di ìrọ̀lẹ́ málẹ́ yóò sì máa wọlé padà obìnrin kì í wòran ẹ o ẹ̀yin obìnrin ẹ gbélé yín o ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin lè jáde wọ́n kéde ẹ̀ kódà wọ́n ní ìwọ tó bá wà ń bẹ̀ náà lọ́kùnrin má ya fọ́tò rẹ̀ má sì ya fídíò rẹ̀ ìdánù níṣèlú ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí wọ́n ti kéde kódà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n wà ń bẹ̀ àwa rí obìnrin tí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn ìsìláàmù tẹ́ ń pariwo pé justice fún kinní kan justice fún kinní kan tẹ́ ń gbé fọ́tò ẹ̀ kiri ẹni wọ́n gba owó lọ́wọ́ rẹ̀ 400,000 naira 400,000 ló gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ohun tó bá ti pè léèwọ̀ èèwọ̀ ni gbogbo ohun tó bá ti pè ní èèwọ̀ ni ó máa jẹ́ wọ́n kìlọ̀ fún àyanjú náà ló ṣe ó kọjá àyè ni ó kọjá àlà ni wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ gbogbo ohun tó bá sọ pé kí ní èèwọ̀ ni ó máa jẹ́ àwa náà ní èèwọ̀ nínú ìsìláàmù wa lára ohun tóbìnrin yìí ò lè ṣe obìnrin kò lè lédè kírun nínú ẹ̀sìn wa kó wá náà fẹ́ kírun fọkùnrin àtobìnrin papọ̀ rárá o obìnrin ò lè ṣe kútúbà ńjọ́ jímọ̀ obìnrin ò lè jáde ní ààyè tí ó yá sí wípé àtọkùnrin àtobìnrin tí wọ́n ti mix papọ̀ tó ti jókòó papọ̀ kó wá náà fi máa preach ń bẹ́ẹ̀ àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ tó yẹ pé obìnrin ò lè ṣe nínú ẹ̀sìn Islam àwọn àyè kan wá tó yẹ pé nínú Islam obìnrin náà wọn ò lè dé bẹ́ẹ̀ ṣùgbọ́n àkínrí ti wá rò láwa mùsùlùmí táwọn ní ẹlẹ́ni la máa ń tojú bọ̀ kiri obìnrin yẹn ṣe àfojúdi sọ̀rọ̀ nípa àfojúdi yẹn ó ṣe àfojúdi ó gbé kámẹ́rà òun fídíò lẹ́yìn tí wọ́n ti kéde kí nǹkan yẹn tó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ wọ́n ti kéde ta ló sọ fún yín pé àwọn ìjọba ò gbọ́ sí ta ló sọ fún yín bẹ́ẹ̀ wọ́n ti kéde wọ́n wá ń sọ wípé wọ́n fi fídíò yẹn o kò kámẹ́rà àwọn ẹlẹ́ṣọ́ àmọ̀tẹ́kùn àbáwọn ọkọ̀ ló kámẹ́rà ìwò òró lóòlù o irọ́ ló pa
gbogbo ẹnikẹ́ni tó bá ti gbéra ẹ̀ sípò táyé fi máa fura sí gbogbo ohun táyé bá sọ nípa rẹ̀ kó má fi bínú o. So arábìnrin yìí àwọn eléégún wọ́n mú gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ lórí Facebook ni o. So wọ́n lọ tì í mọ́lé lọ́dọ̀ àwọn ọlọ́pàá. Obìnrin yìí wọ́n ní ó ké gbàǹjarè wípé àsìkò nǹkan oṣù òun òtítọ́ òun ti ń rẹ́jẹ̀ ẹ̀jẹ̀ tí ń dà lára òun. Wọ́n ní eégún yẹn sọ pé kó lọ ṣe nǹkan báyìí kó lọ ṣe nǹkan báyìí kó lọ ṣe nǹkan báyìí gẹ́gẹ́ bí ìtanràn nínú Islam àwọn náà ní ìtanràn nínú Islam. Ọlọ́run ká gbààwẹ̀ Ramadan ẹni tí ààrẹ ó ṣe tí ó sì ṣe ìrìn àjò tó yẹ pé rẹ̀ ní mùsùlùmí tó bá ṣe orúkọ tó bá ní òun ò ní gbààwẹ̀ Ramadan nìyẹn wọ́n ní yóò san kàfàrà yóò ṣe kàfàrà. Kí ni ìtumọ̀ kàfàrà? Ìtumọ̀ kàfàrà òun ni wípé yóò san ìtàn ó lè fi àwẹ̀ 60 days kó fi san ẹ gbọ́ mi àti àwọn nǹkan míì kódà ó lè fi ẹran ó lè fi san ó sì lè fi kítúni ó lè fi ìbọ́kùn kúrò lọ́rùn ẹrú ó lè fi san ìtànà nìyẹn. So ìtọ́nà tárábìnrin yẹn náà tọmọ yẹn ni wọ́n ṣe fún yẹn èèyàn kì í fojú di ohun tí ó jẹ́ kí èèyàn fojú di so ó wá ṣàfojú di nìyẹn ó ṣàfojú di ó wá fún ní second chance pòkè nǹkan báyìí lè ṣẹlẹ̀ sí ẹ o ṣùgbọ́n àfẹ́ká burú ṣe ẹ́ ò gbọ́dọ̀ kú ó wá ṣe orò nǹkan tó yẹ kó ṣe fún gẹ́gẹ́ bíi pé táwọn onígbàgbọ́ yìí pé nǹkan tó wọn máa ṣe fún táburú fi ní ṣe arábìnrin náà gbogbo yín wá ń pariwo wọ́n gba 400,000 lọ́wọ́ rẹ o wọ́n ṣe kinní kan fún o justice for kinní kan àṣírí olóòlù ti tú o àṣírí kinní kan ti tú o nílẹ̀ àkàyè ni. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó jẹ́ àwọn eléégún yẹn àwọn olóòlù tó gbé lóòlù jáde yẹ ká dúpẹ́ lọ́wọ́ wọn ni torí pé wọ́n fún arábìnrin yẹn ní second chance. Wọ́n fúnra wọn lù ú wọ́n fọ́gimọ lórí wọn ò ṣe nǹkan kan fún. Deborah kárí pé àwọn ọmọ ìyá wa nú ẹ̀sìn wọ́n fún Deborah ní second chance ó ṣeé ṣe kọ́mọ yẹn ṣì wà lórí ilẹ̀ lẹ́ni. Kí ló ní kó ṣe? Wọ́n ní Deborah ó pass exam ní school ní on the 12th of May wọ́n ní ó pass exam ní school ó wá dúpẹ́ lọ́wọ́ Jésù ní WhatsApp group wọ́n ní ó sì fẹ́ nu àbùkù kan ànábì ó tán wọ́n ní ó fẹ́ nu àbùkù kan ànábì wọ́n ti ẹ̀rú pẹ̀ méjì tòkúta tí igi ni wọ́n fi pa wọ́n jù ní oko wọ́n fọ́ igi tẹ́mi fi bọ́ lára ọmọbìnrin náà ni ọmọ táwọn òbí rán lọ lé kó lọ sóríire wá wọ́n dáwọn òbí yẹn lágara ọmọ Deborah yẹn Christian ni àgbọn kankan gbogbo yín nígbà yẹn lọ́wọ́ lẹ́ ń kó fátúwọ́ jáde lẹ́ ń parí lẹ́ni ẹni bá ti bá nàbí kọ́pá ní pípa ní àìmọye fídíò sí ló wà nílẹ̀. Ìbá ṣe pé irú second chance tí àwọn eléégún fún arábìnrin yìí tọ́ni kọ́ fá orí ẹ̀ kéèlì inú fún máa wò padà tọ́ni kọ́ fá orí ẹ̀ tọ́ni wọ́n pa ẹ̀jẹ̀ ẹran sí lórí ìbá ṣe pé àwa náà ní ohun tí wá sí wípé láwọn ọmọ ìyá wa ní ẹ̀sìn gbà yẹn nílẹ̀ Haúsá táwọn náà sọ fún ọmọbìnrin Deborah yìí pé bá nàbí ohun tó fi san ìtanràn ẹ̀ rèé kódà kọ́ pé ní 1 million fún àwọn òbí ẹ̀ wà ẹ̀ wá ń sọ̀rọ̀ 400k bí wàá tẹ́ bá sọ̀rọ̀ 400 billion 400 million kí ni 400,000 níbi nǹkan ẹ̀mí ọmọ ọlọ́mọ ẹ̀ ń fi ṣe pé irọ́ ní kò lè kú máa tanra ẹ̀ àwọn ọkùnrin tẹ́ pé tó bá lọ ṣe ọlọ́run kò ní dá sí ọlọ́run máa wẹ́ ìran ni torí o ti róko kúnlẹ̀ kó tó gbìn pa sí ẹ máa tanra yín ẹ lọ jókòó jẹ́ ẹ ń bá Islam lójú jẹ́ ẹ tú Islam ṣe ẹ ń bá Islam lójú jẹ́ ni ọlọ́run ọ̀ràn inú gbogbo tẹ́ ń ṣe yẹn ẹ fi àwọn ẹlẹ́bọ lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ fi àwọn kìrìsìtẹ́nì lẹ́kọ̀ọ́ ṣe tiwọn ẹ̀yin náà ẹ̀kọ́ ojúmọ́ ni ti yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́bọ tẹ́ ń búlé ni tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún tẹ́ ń búlé tẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣì ń padà bá kírun ọ̀pọ̀lọpọ̀ orúkọ mùsùlùmí ni wọ́n ń jẹ́ mélòó àwọn ọmọ tó wà lé kéwú tó ń kéwú lọ́wọ́ ṣùgbọ́n ìwà burúkú ọwọ́ yín ìwà òfò tó wà lọ́wọ́ yín lẹ́sọ̀ wọn dẹ láàrin fún sànàbí wa Muhammad lẹ́sọ̀ wọn dẹ láàrin fún sọ́lọ́wọ́n bá Allah ló fi di pé wọ́n ń jó Al-Qur'an nìna kí ni pírọ́blẹ́mù yín
ẹ tún Islam ṣe, ẹ ń bá Islam lú jẹ ni, ẹ ń bá Islam lórúkọ jẹ ni. Wọ́n fún arábìnrin ilé, wọ́n fún ní second chance pé lọ́sẹ̀ nǹkan bá lọ́sẹ̀ kó bá abúrò nìkan ẹ̀ kò ní nǹkan kan ní ṣe ẹ́. Nǹkan tó sọ fún nìyẹn, ó sì lọ ṣe pẹ̀lú just 400k. Kánidé bọ́dà wọ́n fún òun náà ní bí $1 million ló ṣe kó sanwó yẹn. Ṣùgbọ́n òun dà lé ní. Owó dà kò sí lórí ilẹ̀ mọ́ náà. Gbogbo wa bọ́ sórí Facebook ẹ̀ ń ṣe orí burúkú ẹ̀ ń ṣòṣì ẹran aṣẹ́wó ẹ̀ ń gbó bí ajá. Ọlọ́run á kó yín yọ.